A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Lánàá ni ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC tẹra mọ́ lílépa àwọn oníṣòwò pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí a mọ̀ sí Bureau de Change (BDC) tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn oníṣòwò ní ìlú Àbújá, ìpínlẹ̀ Èkó, Kano àti Port Harcourt. Èyí ń wáyé bí owó náírà ṣe ṣubú yakata tako owó dọ́là ní ọjà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí a mọ̀ sí official àti parallel. Ìkọlù yìí ń wáyé látàrí ìgbìyànjú ìjọba àpapọ̀ láti gbógun ti ṣíṣubú tí owó náírà ṣubú láìpẹ́ yìí. Àwọn currency speculators àti digital cryptocurrency ni wọ́n gbọ́ wípé ó ń fa àkóbá fún owó náírà bí ìjọba ṣe ń fi ẹ̀sùn kan àwọn oníṣòwò crypto wípé wọ́n ń ṣe lòdì sí owó náírà. Ọ̀sẹ̀ tí ó kọjá ni ìjọba fi ọwọ́ ṣìkún òfin mú àwọn BDC kan ní ìlú Àbújá pẹ̀lú ìdojúkọ tí àjọ EFCC ń kojú láti ọ̀dọ̀ àwọn BDC. Síbẹ̀, wọ́n ń kó àwọn ayédèrú pàṣípààrọ̀ owó ní agbègbè ilé ìjọba ìlú Àbújá. Ọ̀kan lára àwọn oníṣòwò pàṣípààrọ̀ owó yìí fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé káàkiri ìpínlẹ̀ bíi Èkó, Kano àti Port Harcourt ni wọ́n ti ń ṣe ìkọlù sí àwọn BDC láì yọ àwọn ará Àbújá sílẹ̀. Ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní Yahoo láti gbajúgbajà Wuse Zone 4 ìlú Àbújá sọ wípé àwọn BDC ti ṣe àdínkù okòòwò wọn láti lè dènà ìkọlù. Yahoo tẹ̀síwájú wípé owó náírà ti wà ní n1,540, àwọn sì ń rà á ní n1,520. Ó ní ikọ̀ àjọ EFCC ti ba ọjà jẹ́ ní Èkó, Port Harcourt àti Kano. Ìdí nìyí tí àwọn oníṣòwò ṣe ń ṣọ́ra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjàmbá tí ó wáyé lánàá ní iléeṣẹ́ Shell tí ó wà ní Gbọ́nrán ní ìpínlẹ̀ Bayelsa ni a gbọ́ wípé ó ṣeé ṣe kí ó fa àlékún owó afẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè Nàìjíríà. Lánàá ọjọ́ Ìṣẹ́gun ni ìdúgbàmù àti èéfín ṣẹ́yọ nínú ọgbà iléeṣẹ́ Shell. Ọgbà yìí sì jẹ́ èyí tí ó ṣe gbòógì jùlọ láàrin àwọn ibi ìpèsè afẹ́fẹ́ gáàsì tí ó ń pèsè bílíọ̀nù 2 afẹ́fẹ́ gáàsì lójúmọ́. Pẹ̀lú ìpèníjà tí ó wáyé yìí, Shell sọ àsọdájú wípé ìjàmbá yìí kò ní fa ọwọ́ aago ìpèsè afẹ́fẹ́ gáàsì sẹ́yìn, ṣùgbọ́n lánàá ni iléeṣẹ́ ní àwọn tí ń gbé ìgbésẹ̀ láti ṣe ìwádìí ohun tí ó ṣe okùnfà ìdúgbàmù kí wọ́n sì wo ipa tí èyí lè ní lára iṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ènìyàn 6 ni a gbọ́ wípé wọ́n ṣekú pa tí ẹnìkan di àwátì bí àwọn afurasí Fúlàní darandaran tí wọ́n dì hámọ́ra ogun ṣe ìkọlù sí ìlú Ògbólú ní ìjọba ìbílẹ̀ Àgàtú, ìpínlẹ̀ Benue. Lánàá ni ìròyìn jábọ̀ wípé fàákájà tó ń lọ lọ́wọ́ ní ìlú Ògbólú láti bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn ni láti ọwọ́ àwọn Fúlàní darandaran tí ó ń yọrí sí ìṣekúpa àti ìparun. Èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí bẹ̀rẹ̀ láàrin aago 5:30 ìrọ̀lẹ́ àná bí àwọn Fúlàní tí wọ́n dì hámọ́ra ogun ṣe yadé láti oríṣiríṣi ọ̀nà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn sí ọjà Ògbólú. Bí wọ́n ṣe ń ṣekúpa ènìyàn ni wọ́n ń ba ohun ìní jẹ́. Adarí ọ̀dọ́ ìlú Ògbólú, Comrade Adole Joseph Ehoda, tí ìkọlù náà ṣe ojú rẹ̀ sọ wípé àwọn tí wọ́n ṣe ìkọlù yìí ya wọ inú ìlú láti Ìmànà ní ìjọba ìbílẹ̀ Apá àti àwọn ọ̀nà mìíràn tí ó wọ inú ìlú pẹ̀lú èròǹgbà àti jẹ ìlú run. Ó ní òkú 6 ni àwọn ti rí ṣá, àwọn mìíràn sì di àwátì. Wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù jẹ́, jí wọn lóúnjẹ pẹ̀lú ọkọ̀ alùpùpù. Ẹlòmíràn tí í ṣe agbẹjọ́rò Napoleon Otasha níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò bu ẹnu àtẹ́ lu ìkọlù gbogbo ìgbà láàrin ìlú Ògbólú àti àwọn ìlú mìíràn ní ìjọba ìbílẹ̀ Àgàtú àti àwọn ìjọba ìbílẹ̀ yòókù ní agbègbè. Bákan náà ni ó koro ojú sí bí àwọn agbófinró ṣe ń fà bí ìgbín láti fèsì sí ìpè pàjáwìrì bí ó ti rọ ìjọba àpapọ̀ kí wọ́n tètè bá wọn fòpin sí ìpànìyàn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
lẹ́yìn tí ẹgbẹ́ òṣìṣẹ́ fárígá wípé àwọn yóò kéde ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè bí ìjọba àpapọ̀ kò bá parí ìjíròrò lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù títí ọjọ́ 31 oṣù karùn-ún ọdún 2024, ìjọba àpapọ̀ ti wá pe ìpàdé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlógójì lónìí láti lè tètè bá gbèdéke tí àwọn òṣìṣẹ́ fi léde pàdé. Bí a kò bá gbàgbé wípé ẹgbẹ́ òṣìṣẹ́ níbi tí a ti rí àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC sọ ní ọjọ́ 1 oṣù karùn-ún níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ tí ó wáyé ní Eagle Square ìlú Àbújá wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti fún wọn ní èsì àbájáde ìpàdé wọn títí ìparí oṣù karùn-ún, ìgbésẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ kò ní mú àlàáfíà dání lórílẹ̀-èdè. Kí èyí má bàa wáyé, ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ tó ń mójútó owó oṣù lórílẹ̀-èdè pe ìpàdé ìgbìmọ̀ lónìí sí Nicon Luxury Hotel ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele ti bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn wípé òun tẹ owó náírà ní ìlànà tí ó lòdì sófin nígbà ìṣèjọba rẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni ó fi ẹ̀sùn kan Emefiele wípé bí ó ti bu ọwọ́ lu yíyọ̀ǹda N124.8 billion kúrò nínú àpò ìjọba lòdì sófin. Wọ́n ní ìgbésẹ̀ yìí tàpá sí òfin, ó tún ní èròǹgbà àti ṣe ìpalára fún ará ìlú. Bákan náà ni ó bu ọwọ́ lu títẹ owó tuntun láì gba àṣẹ lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari àti àwọn aláṣẹ CBN. Ṣùgbọ́n nígbà tí wọ́n ka ẹ̀sùn oníkókó 4 rẹ̀ sí i létí tán níwájú adájọ́ Mariam Anene láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni Emefiele bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Nígbà tí agbẹjọ́rò fún àjọ EFCC àgbà-amòfin Rotimi Oyedepo béèrè fún ọjọ́ mìíràn fún ìgbẹ́jọ́ lẹ́kùnrẹ́rẹ́, ni afẹ̀sùnkàn nípasẹ̀ ikọ̀ agbẹjọ́rò rẹ̀ bẹ ilé-ẹjọ́ kí wọ́n fún un ní àǹfààní àti gba ìyọ̀ǹda títí ìdájọ́ yóò fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn òṣèré lórílẹ̀-èdè Nàìjíríà Actors Guild of Nigeria ti sọ wípé àwọn kò ní fi ààyè gba ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àwòrán yíyà àti àkàálẹ̀ fídíò aláìnídìí níbi ìsìnkú òṣèré Junior Pope tí ó kú sínú ìjàmbá ọkọ̀ ojú omi ní ọjọ́ 10 oṣù kẹrin. Wọ́n ní gbogbo àwọn akọ̀ròyìn àti oníròyìn ayélujára ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ ẹbí olóògbé. Ààrẹ ẹgbẹ́ òṣèré Emeka Rollas ni ó ṣe ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lánàá ọjọ́ Ìṣẹ́gun, bí ó ti sọ wípé aṣojú 30 láti ìpínlẹ̀ 5 ni wọ́n ti yàn láti farahàn níbi ìsìnkú. Àwọn ìpínlẹ̀ ọ̀hún ní Delta, Imo, Abia, Anambra àti Enugu. Ìpèsè aṣọ ìdánimọ̀ àti owó ọkọ̀ yóò wà fún aṣojú kọ̀ọ̀kan. Rollas tẹnumọ́ wípé ayàwòrán tí ó bá gba òǹtẹ̀ nìkan ni yóò ní àǹfààní àti ya àwòrán tàbí ṣe àkàálẹ̀ fídíò. Láfikún, ó ní kí gbogbo àwọn tí wọ́n bá pegedé kàn sí alága ẹgbẹ́ òṣèré ìpínlẹ̀ tí wọ́n bá wà. Fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ kópa, kí wọ́n kàn sí ẹgbẹ́ òṣèré fún aṣọ ẹgbẹ́jọdá wọn tí í ṣe T-shirt. Rollas ní ó jẹ́ àkókò ìbànújẹ́ àti ìdárísọ fún wọn láàrin ẹgbẹ́ òṣèré. Fún ìdí èyí ni àwọn kò ní fẹ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ àwòrán yíyà sí èyí tí ẹbí bá fi ọwọ́ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.